bá kírun àgànlẹ̀ yẹn o tí wọ́n bá ní sọ bímọ tágbọ̀ bá bímọ lóòótọ́ àmọ́ ọmọ yóò kírun sọ fún wọn pé ò tí bí sọ fún wọn pé ẹ dákun ẹ bá ń tọrọ ọmọ original gan ni wọ́n ń pè lágàn ẹni tẹ́ yajú lẹ̀ tọmọ rẹ̀ ò kírun. tí ọmọ ẹ bá ń kírun àgànlẹ̀ yan ẹni tí ọmọ ẹ bá ń kírun tó ń kí wákàtí 5 tó ń kí ṣubú ìṣúrí azri mogrib ṣáì àgàn ni o ẹ mọ̀ nǹkan tó ń pè lágàn ẹni tó lajúlẹ̀ báyìí tó dẹ̀ lọ ń jẹ́ kọ́ ọmọ yẹn máa kírun tàbí ọmọ yẹn lọ lé kíw torí ọmọ yẹn máa padà pa gbẹ̀yìn ni wọ́n máa fi ṣe jihadi ni sòwúrò ẹni bẹ́ẹ̀ tó bá lọ ń jẹ́ kọ́ ọmọ yẹn máa lọ kírun àgàn yẹn àmọ́ irun kíkí tí wọ́n máa ń sọ tí wọ́n fi ń tàn yìí irọ́ lásán ni ǹjẹ́ mẹni tó mú irun kíkí yìí wá àwọn tá à ń pè ní Sabians wọ́n dárúkọ wọn ní Quran chapter 2 verse 62 ó ní dájúdájú àwọn tó gbàgbọ́ ní òdodo àti àwọn Yehudi àti àwọn Nọ̀sọ́rọ́ àti àwọn Sọ̀bíùn òun làwọn Sabians yẹn ẹnikẹ́ni tí ó bá ní ìgbàgbọ́ òdodo nínú Allahu àti ọjọ́ ìkẹyìn tí ó sì ṣe iṣẹ́ rere ẹ̀san wọn ń bẹ fún wọn ní ọ̀dọ̀ Olúwa wọn kò sì ní sí ìbẹ̀rù fún wọn wọn kò sì ní banújẹ́. Àwọn Sabians tí wọ́n dárúkọ ìwúwá mọ̀ pé àwọn Christian wọ́n ti wà kí Islam tó bẹ̀rẹ̀, àwọn Jew wọ́n ti wà kí Islam tó bẹ̀rẹ̀, àwọn Sabians yìí náà ti wà kí Islam tó bẹ̀rẹ̀. Àwọn gangan ló ń kí ìrun wákàtí 5 táwọn àáfàá yìí sọ pé ẹni tó bá kí tí ọmọ ẹ̀ ò bá kí wípé àgàn ni, ẹni tí ọmọ ẹ̀ bá kírun gangan ni ẹni òfò torí àgàn ni. Ẹ ká lọ wò ǹjẹ́ àwọn Sabians yìí ṣọ́ ti ń bẹ kí Islam tó bẹ̀rẹ̀. Wọ́n ní yes, the Sabians existed long before Islam. Bí àwọn Sabians yìí wọ́n ti wà kí Islam tó bẹ̀rẹ̀. Islam emerged in the early 7th century with the first revelation to the Prophet Muhammad in 610 CE. Pé Islam bẹ̀rẹ̀ ní 7th century tó jẹ́ pé Muhammadu ni ó kọ́kọ́ ló gba Islam wá lónà òun rí ìṣípayá ní 610 CE. While the Sabians were an ancient nation with a history dating back to at least the time of the biblical king Solomon and possibly even earlier. Nípa àwọn Sabians yìí gan tá bá fẹ́ wò gbà náà ti wá wọ́n ti ń bẹ tipẹ́ wá mọ̀ pé bí 600 years lẹ́yìn táwọn Kírísítẹ́nì tí bí a ti Bible wà bí a ti rán ní Jésù wá ni Muhammadu tó dé. So tipẹ́ kó tó dìgbà yẹn gan ni àwọn Sọ̀bíùns àwọn Sabians yẹn ni wọ́n ti wà. Wọ́n ní wọ́n dẹ̀ dárúkọ wọn nínú Quran. Now nísìnyí tá ti rí pé àwọn Sabians yẹn ti wà. Ok, ẹ jẹ́ ká tún wá béèrè báyìí pé àwọn Sabians yìí ǹjẹ́ wọ́n ń kí ìrun wákàtí 5 ṣé wọ́n ń kí ìrun? Wọ́n ní yes, wọ́n ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní a pre-Islamic group known as the Sabians. Àwọn Sabians yìí, particularly the Iranian Sabians, are described as performing ritual prayers similar to the Islamic Salat before Islam. Ní pé àwọn tá à ń pè ní Sabians yìí wọ́n máa ń ṣe nǹkan kan tá a mọ̀ sí ìrun kíkí tí wọ́n máa ń ṣe nínú Islam náà. These prayers included a specific number of daily prayers and purification rituals before prayers. Wọ́n máa ṣàlùwàlá kán tó kírun. Wọ́n máa ń kí ìrun táwọn Mùsùlùmí máa ń kí yẹn wákàtí 5 yẹn. Lẹ́yìn tó bá kí ìrun yẹn tán kán tó kírun yẹn wọ́n máa ṣàlùwàlá. Wọ́n dẹ̀ máa ń fèsì kíblà táwọn Mùsùlùmí náà tí wọ́n ń ṣe lénìí. Ẹ wá jẹ́ ká lọ wo Tafsir at-Tabari, Arabic tafsir ni. Ẹ máa copy ẹ paste ẹ sí ChatGPT. A gbé English translation yẹn wá, òun ni mo gbé sókè yìí. Àwọn scholars wá ń sọ̀rọ̀ nípa àwọn Sabians yẹn. Some said, àwọn kan sọ pé they are those with no religion at all, neither Jews nor Christians. Wọ́n ní wọn ò nẹ́sìn, wọn kì í ṣe Jew, wọn dẹ̀ kì í ṣe Kristẹni. Others said, àwọn kan tún sọ pé they are between the Jews and the Magians. Wọ́n wà láàrin Jews àti Magians. Their slaughtered animals are not lawful. Wípé tó bá pa ẹran ẹ gbọ́dọ̀ jẹ o, ìyẹn ẹran táwọn Mùsùlùmí pa lé ní pé ẹ gbọ́dọ̀ jẹ o. No, they are women for marriage. Ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin wọn. Others said, àwọn kan tún sọ pé they are a people in Mosul. Wọ́n ní wọ́n wà níbì kan ní Mosul who profess, wọ́n máa ń sọ wípé La ilaha illa Allah, no God but Allah. La ilaha illa Allah tẹ́ ń ṣe lénìí. Àwọn Sabians yẹn ti ń ṣe tipẹ́. Àwọn ló ń sin ṣìgìdì Allah yẹn. Àwọn ló ní Allah tí àwọn Mùsùlùmí ń sìn tẹ́ ń bá wọn kírun fún. Ìrun tí wọ́n ń kí yẹn, Allah ni wọ́n ń kí fún.
ìrun tẹ́yin mùsùlùmí ń kí lẹ́ni náà Allah lẹ́ ń kí fún Allah àwọn Sabians yìí láìláì náà ńlá tẹ́ ń ṣe òun náà tí wọ́n ti ń ṣe tipẹ́ yẹn náà ni kò sí yàtọ̀. But had no scripture or prophet, àmọ́ wọn ní ìwé wọn dẹ̀ ló jíṣẹ́, ibẹ̀ ni Muhammadu ti comes in. So Quraysh called the prophet. Nígbà tí Muhammadu wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, àwọn ará Quraysh sọ pé Muhammadu yìí and his companions are Sabian. Wọ́n wá ní Muhammadu yìí Sabian lélẹ́yìí, ìrun tó ń kí yìí ó ń kí bí àwọn Sabians ni. Àwọn Sabians ló ń kírun, àwọn Sabians àwọn ló ń kírun. Àwẹ̀ tó ń gbà yìí Ramadan àwọn Sabians ló ń gbà. Gbogbo nǹkan tó ń mú wá yìí àwọn Sabians ló ń ṣe. Tó túmọ̀ sí pé àwọn Sabians rituals òun ni wọ́n tàn náà sọ di Islam. Allah èrè ọlọ́wọ́tún méjì tó jẹ́ ti àwọn Sabians. Tẹ́ bá lọ wo àwọn Sabians yìí, wọ́n wà níbì kan ní Mesopotamia. Tẹ́ bá rí pé nígbà tá gbé ṣìgìdì Allah yẹn jáde, ìkan nínú àwọn àfáà ńláńlá yẹn jáde, wọ́n ní èrè tá gbé jáde yẹn èrè Mesopotamia ni. Wọ́n dẹ̀ mọ̀ pàwọ́ àti mọ̀ wípé èrè Mesopotamia yẹn náà ni èrè Allah táwọn Mesopotamia sìn. Torí àwọn náà sọ pé la ilaha illallah, Allah yẹn òun náà ni Allah tèni tí ọwọ́ ẹ̀ tí wọ́n describe nínú Quran pé ó ní ọwọ́ méjì, ó ní ẹsẹ̀, ó lójú, tàdí ti dẹ̀ sọ pé ọwọ́ ẹ̀ méjèèjì ó wà láwọ́ ọ̀tún. Ṣé wá rí báyìí sí pé ẹni tó bá ń kírun, ìwọ tó bá lajúlẹ̀ tí ọmọ ẹ bá ń kírun, àgàn ni ẹ́, torí wọ́n máa padà fi ọmọ ẹ ṣe jihad, wọ́n máa padà pa á gbẹ̀yìn ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ lọ jíra, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Àwọn ẹni tá à ń sọ yìí gan kí n tẹ̀síwájú. They worship angel, pray towards the Qibla. Wọ́n tiẹ̀ tún máa ń fèsì Qibla. Qibla tẹ́yin Mùsùlùmí ń fèsì lẹ́ni tẹ́yin kírun tẹ́ máa dojúkọ. Qibla yẹn náà làwọn ẹni ń dojúkọ. Èrè Allah yẹn náà dẹ̀ ni ó wà ń bẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Wèrè ló ń kírun. Ìwọ tó bá lajúlẹ̀ tí ọmọ ẹ bá ń kírun, kára ẹ pé àgàn ni ẹ, kó ṣẹ̀ṣẹ̀ lọ máa bẹ Ọlọ́run fún ọmọ. Torí ọmọ tó o bá fẹ́ jèrè, ọmọ yẹn ò ní kírun o, ọmọ yẹn ò dẹ̀ ní lọlé kéwú. Àmọ́ tó bá ti lọlé kéwú níbi tó ti ń kọ́ wọn bọ́ ṣe ń yìnbọn, wọ́n máa padà fọmọ yẹn ṣe jihad ni. Tójú gbogbo àwọn ọmọ Yorùbá bá dẹ̀ là, gbogbo àwọn ará bíi la máa forò lé dànù. Ẹ̀yin ọmọ Yorùbá, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Èmi àti àwọn ìdílé mi wọn ò ní bá wọn kírun torí àsínú ẹni òfò. Mo sọ yìí mo dúró, ó dìgbà.